ẹ̀yin wa mo kí wa nílé lóko ẹ kú dédé àsìkò yìí a kú bí ojú ọjọ́ ṣe rí lórí ọ̀rọ̀ tó ń lọ orí ẹ̀ náà la ṣì wà. Ẹ gbọ́ nǹkan tí ààrẹ Ìbà Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ wá gbọ́ ohun tó wí ẹ wá gbọ́ ohun tí ààrẹ wí níwájú Ọ̀ọ̀ni Ìrìṣà. Gbogbo wa la mọ̀ pé Ilé Ifẹ̀ níṣẹ́ ẹ jẹ́ ká gbàgbé nípa ìwé tí òyìnbó kọ ẹ jẹ́ ká wá ìrẹ́pọ̀ láàrin wa ẹ má jẹ́ ká divide ara wa o. The house that divides itself shall not stand. Ẹ má jẹ́ ká divide ara wa. Àwọn òyìnbó wọ́n dá gbogbo ẹ̀rú mọ́ wa lọ́wọ́. Ẹ má jẹ́ kí ìwé kọ̀ọ̀kan ronú fún wa. Ẹ jẹ́ ká yára wa ní brain lórí ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́. Ẹ jẹ́ ká yára wa ní brain lórí ọ̀rọ̀ tó ń lọ. Kò rújú rárá. Ààrẹ Ọ̀nà Kakanfò ó jẹ́ ká mọ̀ wípé Ilé Ifẹ̀ lórí ìrun gbogbo wa. Ẹ̀yin kan sọ pé ẹ wà nílé Ifẹ̀, ẹ̀yin kan sọ pé ẹ jagun lọ dé Ilé Ifẹ̀ ni. Nígbà tí ọmọ bá ń dìde ogun sí ilé bàbá rẹ̀, ẹ rí pé ọmọ náà ti yọ ọmọ àlè. Ẹ rí pé irú ọmọ náà ó ti yọ ọmọ àbípanú, ọmọ tó yẹ kán gbé jù sọnù. Ẹ á gbọ́n tí Ààrẹ Ọ̀nà Kakanfò sọ lórí ọ̀rọ̀ ìka tó tẹ̀síwájú. Màá wá sọ díẹ̀ nínú ipò ààrẹ, ẹni tó lè fààrẹ jẹ, ibi tí ààrẹ ní agbára dé, Ààrẹ Ọ̀nà Kakanfò. A ó sọ díẹ̀ nínú ẹ̀, ẹ jẹ́ ká farabalẹ̀. Tó jẹ́ akókò tí Àfọ̀njá lọ kógun wọ̀ ibi tí wà láti débálẹ̀ Yorùbá nìyẹn. Nítorí ègún tí Aláàfin Àjàgbó fi sílẹ̀ pé ẹnì kọ́kọ́ gbúdọ̀ tó bá ti lè jẹ́ ààrẹ ọ̀nà gbúdọ̀ táǹpà pẹ̀lú kẹ́sì Ifẹ̀. Nítorí pé oríṣi gbogbo ilẹ̀ Yorùbá nìyẹn. Kábíyèsí oríṣi yẹn náà láti bá wá báyìí. Yàtọ̀ sí pé a fẹ́ wá ṣọdún Odùduwà. Ó ṣe pàtàkì fẹ́ni tó bá fẹ́ ní ìlọsíwájú tó jẹ́ ọmọ Yorùbá kọ́ máa wá forí balẹ̀ forí sun. Tí a bá dé forí balẹ̀ forí sun, gbogbo nǹkan tó bá ń ṣe a máa yọrí sí rere. Òun ni àwọn ọmọ yín wá fún yìí o. Gbogbo àwọn ọmọ yín tó wà yìí. Mo bá lè sọ wípé visit to the palace of Ife ó fẹ́ jẹ́ wọ́n lógún ju one congress lọ. Kò dẹ̀ sí nǹkan tí wọ́n fẹ́ wá rí pé wọ́n fẹ́ wá rí ọba tó wà lórí ìtẹ́. Àlejò lọ́wọ́ máa gba bàbá. Olórí Oòduà. Olórí aládé òkè gidigidi. Ẹ káàbọ̀ ọba lọ́sọ̀. Ẹ̀lẹ́ o. Afọ́jú akúyèdó. Ẹ kú rìn. Mo fẹ́ lè sọ bí kábíyèsí pé wíwá sí Ìbàdàn ó jẹ wọ́n lógún ju gbogbo ọ̀tá ní ṣé pàtàkì láti bí ọjọ́ mẹ́rin lọ. Nítorí pé ó dà pé bọ́n bá ti wá sí pálásì inú wọn máa ń dùn gan-an. Wọ́n máa ń wò pé àwọn náà lẹ́nu bẹ́ẹ̀ àwọn wá sí orísun wọn. Kábíyèsí máa dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ jẹ́ kí ọ̀rọ̀. Gani Adams ẹ ṣeun gan, ẹ ṣeun pẹ̀lú ọ̀rọ̀ tó ń sọ. Àwọn àkóbá tó ti ṣẹlẹ̀ nínú ẹ rí pé ẹ gbọ́ díẹ̀ nínú ẹ̀. Bá a ṣe ń kógun jara wa gẹ́lẹ́ nìyẹn o. Wọ́n láàrẹ Ọ̀nà Kakanfò ó kógun jàlú kan bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn láyé ìgbà ìwáṣẹ̀. Àwa ara wa tájọ́ ń sọ èdè kan mọ̀ ìyá kan á kógun lọ sínú. Ó ṣẹlẹ̀ nílé Ifẹ̀, gbogbo wa ló mọ̀ ohun tó ṣẹlẹ̀ nílé Ifẹ̀. Ìtàn wọn yóò rújú, ìdẹ́ ń ṣe Ilé Ifẹ̀ nìkan ló ti ṣẹlẹ̀. Nínú àwọn ìtàn délé ó pọ̀ nílẹ̀ Yorùbá. Ààrẹ Ọ̀nà Kakanfò jẹ́ ara àwọn ọmọ ogun olórí ẹ̀ṣọ́ Aláàfin Ààrẹ Ọ̀nà Kakanfò jẹ́, torí Ìbáṣọ̀run òun ni olórí ogun. Ìbáṣọ̀run dẹ̀ ní agbára gidi débi pé agbára Ìbáṣọ̀run pọ̀, gbogbo wa ló mọ̀. Ẹ lọ wá ìtàn Ìbáṣọ̀run kẹ́ẹ̀ka. Ààrẹ Ọ̀nà Kakanfò olórí ẹ̀ṣọ́ òun náà dẹ̀ ní agbára
ìjẹ́ mọ̀ wípé kí ló ti ń pè é, ìjẹ́ mọ̀ wípé ibi tó ní agbára dé ní Ààrẹ Ọ̀nà Kakanfò, Aláàfin nìkan ló lè fi jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò, ṣùgbọ́n tí ó bá dé ojú aáwọ̀, Aláàfin ò lè yọ Ààrẹ Ọ̀nà Kakanfò nípò, kò lè rẹ́ nípò níbi tí àwọn circumstances kan tó wà láàárín nǹkan wọ̀nyẹn nìyẹn. Àwọn ṣe má ṣe kọ̀ọ̀kan bá ṣẹlẹ̀ láàárín wọn, Aláàfin ò lè yọ Ààrẹ Ọ̀nà Kakanfò nínú ipò mọ́ o. Ẹ lọ ṣèwádìí sí àwọn ọ̀rọ̀ tá a sọ yìí. Ó ṣe ń ṣe káàárẹ̀ ni tí ò gbọ́ rí ọ̀rọ̀ náà lẹ gbọ́ lẹ́nu mi yẹn, lọ ṣèwádìí lórí ẹ̀. Aláàfin ni ó lè fi Ààrẹ Ọ̀nà Kakanfò jẹ, ṣùgbọ́n kò lè yọ kúrò nípò. Ẹ wo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kò rújú rárá. Ilé Ifẹ̀ la mọ̀, ibẹ̀ lórí ìrùn gbogbo wa. Òun lẹ gbọ́ lẹ́nu Ààrẹ Ọ̀nà Kakanfò. Ṣé Ààrẹ Ọ̀nà Kakanfò tó mọ̀ pé Aláàfin ló fi ń jẹ, ṣáwádúró nítorí pé òun náà mọ̀ ìtàn. Ẹ mọ̀ ààrẹ ò lè sọ ọ̀rọ̀ kó má fi ìtàn balẹ̀. Ó yé gbogbo wa. Ààrẹ Ọ̀nà Kakanfò lè sọ ìtàn, kò lè sọ̀rọ̀ kó má fi ìtàn balẹ̀. Ó wà nínú ọ̀rọ̀ ẹ̀ nítorí pé ó mọ̀ ìtàn. Ẹni tó wà well educated ni. Bẹ́ẹ̀ni, kí làwa ń sọ? Àwa kóra ọjọ́ sórí ayélujára, àwa bẹ̀rẹ̀ sí máa gbé ìtàn oríṣiríṣi jáde lóríṣiríṣi. Ẹ máa sọ ìgbà ẹ sọ àwo. Ẹ wo nǹkan tá a ti dá sílẹ̀ lórí ọ̀rọ̀ yìí. Ẹ wo nǹkan tá a ti dá sílẹ̀. Ẹ pàápàá jùlọ àwa sọ̀rọ̀sọ̀rọ̀. Wọ́n ṣe ìpàdé kan nínú ọdún, kí ni mo pè é? Mi ò rántí inú ọdún náà mọ́. Àwọn òyìnbó ló pè ìpàdé yìí, wọ́n pe Aláàfin, wọ́n pin Ọ̀ọ̀ni síbẹ̀. Aláàfin sọ, wọ́n wá béèrè lọ́wọ́ Aláàfin láwọn òyìnbó pé Ọ̀ọ̀ni sọ pé bàbá ẹ lòún jẹ́, ṣé bẹ́ẹ̀ kọ́ àbí bẹ́ẹ̀ kọ́? Ó ní bẹ́ẹ̀ ni. Ẹ lọ ṣèwádìí, mo gbàgbé ọdún náà, ìbá ṣàlàyé, ìbá sọ ọdún náà fún yín. Aláàfin jẹ́ ká mọ̀ wípé Ọ̀ọ̀ni pé bàbá Ọ̀ọ̀ni, ó ní ẹ̀gbọ́n òun ni. Ó sọ bẹ́ẹ̀ many occasion, nítorí pé àwọn òyìnbó yìí Aláàfin ni wọ́n mọ̀ tẹ́lẹ̀. Aláàfin ni wọ́n bá ń ṣe pọ̀. Aláàfin ló ń ta àwọn èèyàn sóko ẹrú. Àwọn lọ́jọ́ ń ṣòwò ṣe gbogbo ẹ̀, òun ni wọ́n mọ̀, torí pé Ọ̀ọ̀ni wọn kì í rí Ọ̀ọ̀ni sójú. Àwọn ọ̀rọ̀ wọ̀nyí, àwọn nǹkan tí àkọọ́lẹ̀ wà fún mi. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n gbogbo wa la mọ̀ pé Ilé Ifẹ̀, in fact, orírun àgbáyé ni, orírun ayé. Ẹ jẹ́ kí gbogbo àwọn kan wọ̀nyí ó wá síbẹ̀ náà nínú sáà yìí. Ó máa tó gbà kan sí, mo fún lọ́sẹ̀ méjì sí, àgbàgbé ẹ̀ nǹkan míì tí lè jáde. Ṣùgbọ́n èyí tó wà nílẹ̀ yìí, a yànnàná ẹ̀ fún àwọn ènìyàn kó yé wa. Mo mọ̀ pé 80% àwọn èèyàn, àbí let me say 97% àwọn èèyàn wọ́n gbà fún Ilé Ifẹ̀. Kì í ṣe pé Aláàfin ò ní agbára. Wọ́n ní agbára, wọ́n gbalẹ̀ lọ. Ìjẹ́ ó ti rí bẹ́ẹ̀ mọ́ lénìí. Ẹ má gbàgbé o, ibi tá ń pè ní Benin Republic lénìí, tá ń pè ní Ghana, tá ń pè ní Togo, gbogbo ibi tí wọ́n gbalẹ̀ lọ, tí wọ́n rúlù lọ ń gbà yẹn, ṣé ó rí bẹ́ẹ̀ mọ́ lénìí? Ìtàn nìkan ni wọ́n á sọ. Wọn ò lẹ́nu. Aláàfin ò lè débẹ̀ ẹ̀ ń sì kó pàṣẹ kọ̀ọ̀kan kí àṣẹ wọn múlẹ̀. Kò rí bẹ́ẹ̀ mọ́ lénìí. Even though nínú ilẹ̀ Yorùbá tá a jọ wà, gbogbo ibi tí Aláàfin jẹ gàba lé lórí tí wọ́n ń sọ ìṣàkọọ́lẹ̀ fún Aláàfin, ìjẹ́ ó rí bẹ́ẹ̀ mọ́ lénìí? Kò rí bẹ́ẹ̀ mọ́. Kí la wá ń gbé tàn sílẹ̀ fún? Ìtàn tá a mọ̀ pé kò rí bẹ́ẹ̀ mọ́, kò sí agbára, wọn ò lè rí lágbára. Ọmọ local government máa pàṣẹ fún un. Ìjẹ́ wọ́n lè pè pàdé gómìnà, kí gómìnà kan wọnú ibì kan, kí gbogbo àwọn ọba má dìde fún un. Tí ọba ò bá dìde fún gómìnà yẹn, wọ́n á jọ pàdé ní ìyẹ̀wù ni wọ́n á ti lọ pàdé pẹ̀lú gómìnà náà. Pé òun dé sí gbàgede, ìwọ ò dìde fún òun. Kí la wá ń ṣe? Kí la wá ń gbé gbogbo ẹ̀ gàgàgẹ̀ fún? Kí la ń gbé fún? Tàwa ń pàtàn ìtàn tó rí bẹ́ẹ̀. Ó jẹ́ nǹkan tó yà mí lẹ́nu pé Ọ̀rànmíyàn tó jẹ́ ọmọ Ọ̀rànmíyàn kéré jù. Ọ̀rànmíyàn kéré. Odùduwà gan wọn ò lè máa sọ ìtàn ẹ̀ bí wọ́n ti ń sọ ti Ọ̀rànmíyàn tó lọ tẹ̀ ìlú Ọ̀yọ́ dò. Báwo náà ṣe fẹ́ in fact, ìyàlẹ́nu ló jẹ́ pé irú Ààrẹ Àmọ̀rúfù níbi tí ẹ ní ìmọ̀dé, ẹ̀yin náà ẹ bọ́ sórí àgbàgbé, ẹ bá wọn pò pọ̀. Ẹ wò, ẹ má jẹ́ kí ìtàn yín
àwọn bàbá mi wà tí wọ́n ti lé ní 110 years ìtàn ibú láwà lẹ́nu wọn. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Bẹ́ẹ̀ ni kéèyàn lọ́jọ́ ẹlòmíràn ní òun fẹ́ sọ ìtàn tí bàbá òun pa fún. Ta ló sọ fún ẹ pé bàbá ẹ mọ ìtojúlówó ìtàn? Ta ló sọ fún ẹ pé bàbá ẹ ní ìmọ̀ tó fẹ́ fi sọ ìtàn? Kí ni evidence? Kí ni evidence? Proof evidence wo ni oníṣọwọ́ tí o fẹ́ fi sọ ìtàn? Ẹ wò ẹ jẹ́ ká gbé ti sẹ́gbẹ̀ẹ́ kan. Ọ̀rọ̀ lẹ́gbọ́n lẹ́nu ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Adams, ọ̀rọ̀ lẹ́gbọ́n lẹ́nu ẹ mú lára ọ̀rọ̀ ẹ kẹ́ẹ̀dínmú ohun tí a mú wá lóní mọ́ńbé náà ni. Ẹ̀yin ènìyàn mi, mo kí wa, ẹ jẹ́ ká máa sinmi nísìnyí. Kò nídìí ẹ̀yin tẹ́ ń bú àwọn ọba, mi ò mọ bí ẹ ṣì máa bú ọba, ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀. Kò sí nǹkan tó nǹkan ọba náà lè ṣe, kì í ṣe bí Olúwo tó rọ́ ń tà sí. Àpòrí àwọn ọ̀rọ̀ kan tó sọ mú kan gbé ti sẹ́gbẹ̀ẹ́ ni. Ọba tó dìde tó ń sọ wípé ìlú Canada is the best country in the world. Ìlú tó jọba lé lórí ò nígbàgbọ́ lé ìlú. Ara nǹkan tá à ń sọ fún yín nìyẹn. Kí ọba torí kí wọ́n gbé passport sílé lọ, wọ́n renew passport ẹ̀ sí 10 years. Ó wá sọ pé Canada is the best country in the world. Ó wá ní ṣùgbọ́n Nàìjíríà ó mà ṣe o. Ó yẹ ká ti yára wa lọ́pọlọ. Odidi ọba aládé ara àwọn first class lọ́ba tẹ́ ń pè òun ni Olúwo jẹ́. Ẹ gbọ́rọ̀ tó jáde lẹ́nu ojúgbà mi ti fún. Ẹ̀yin olólùfẹ́ wa mo kí wa níbikíbi tí a bá wà. Ẹ jẹ́ ká fi ẹ̀sọ̀ ọ̀rọ̀ tó wà ńlẹ̀, ẹ jẹ́ kó rodò kó lọ mú mi. Ẹ jẹ́ ká fi ẹ̀sọ̀ ṣe, ẹ jẹ́ ká ní sùúrù. Ọmọ ìyá kan náà ni wá. Kò sí bọ́n ṣe lè sọ ọ̀tàn Ilé Ifẹ̀ tán ní sàn tọ̀yọ́. Kò sí bọ́n ṣe lè sọ tọ̀yọ́ tán lè sàn ti Ilé Ifẹ̀. Ọ̀rọ̀ oríkì nǹkan tó ti wà ńlẹ̀, kò sí ẹnìkan tó lè yí padà mọ́ kò ṣe ń ṣe. Kò sí nǹkan tí wọ́n lè fi yí padà mọ́. Bí oríkì yẹn bá ṣe máa bẹ tí aya ṣe máa bẹ náà nìyẹn. Nígbà táyé kan ò ní sí mọ́ títí ayérayé bá ṣe máa bẹ nìyẹn. Ó ti wà, oríkì ilé wọn ni. Gbogbo ènìyàn, kò sí ọmọ ilẹ̀ Yorùbá kan, ọmọ Òtùfẹ̀ kan tí ò ní oríkì. Kò sí. Gbogbo ala ní oríkì tá a fi ń dára wa mọ̀. Kò dàbí àwọn ẹ̀yà tó kù. Ọlọ́run dá wa pé jù, Ọlọ́run dá wa lọ́lá jù. Ẹwà wa ti pọ̀ jù, ẹwà èdè, gbogbo nǹkan tí ayé ń dá, tí ayé fi ń dá, táyé fi ń tùbà tó ó gbọ́ ẹ̀ lọ́lọ́run ṣe fún wa. Kí ló wá dé tá a wá ń dìde fúnra wa? Ẹ̀yin ènìyàn wa bá a ṣe kò ní jù báyìí náà lọ. Èmi ọmọ yín náà ni olólùfẹ́ yín Àkàlàmàgbò TV show. Ẹ má gbàgbé láti drop comment yín, ìwòye yín náà lórí ẹ̀. Ẹ jẹ́ ká jọ tẹ̀ sí. Àjọṣepọ̀ wa ò ní bàjẹ́ o. Oòduà nation no going back. Olóyè Ìgbòho iṣẹ́ rẹ̀ ń tẹ̀síwájú. Thank you all. Mo kí wa lọ́kàn ìjọ̀kan. Thank you.